lẹ́yìn tó jẹ́ on the 1st oṣù kọkànlá ọdún 2025 actress Peju Ogunmola wọ́n sọ̀rọ̀ sókè lórí IG ìyẹn lórí Instagram wọn. Wọ́n ní ó ti tó bí oṣù méjì tí wọ́n ti pàdánù ọmọ wọn, ọmọ kan ṣoṣo tí Ọlọ́run fún wọn. Wọ́n ní kò rọrùn fún wọn, inú ìpayé kékeré ni wọ́n wà, ẹkún lọ́sàn-án ẹkún láàárọ̀. Wọ́n ní ṣùgbọ́n àwọn rí àdúrà tí àwọn olólùfẹ́ wọn ń gbà fún wọn lọ́sàn-án láàárọ̀. Wọ́n ní ó ń dé ọ̀dọ̀ wọn àti àwọn colleagues wọn. Wọ́n ní kò sí nǹkan tí wọ́n fẹ́ bọ́ lọ́rùn fà nítorí ìbànújẹ́ ayérayé ni. Wọ́n ní ṣùgbọ́n kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe. Àwọn ti ṣetán báyìí, àwọn ti padà síṣẹ́ tí orí rán wọn, iṣẹ́ acting. Gbogbo wa la mọ̀ yìí pé nǹkan gbòógì náà jẹ́ lára òṣèré orí ìtàgé. Wọ́n náà ti padà báyìí o, wọ́n náà ti fẹ́ padà sí ní ṣiṣẹ́ wọn padà. Wọ́n ní kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe, kò sí nǹkan tí wọ́n fẹ́ bọ́ lọ́rùn fà. Ẹ̀yin èèyàn wa, wọ́n máa gbàdúrà fún àwọn olólùfẹ́ wọn. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ nínú fọ́nrán yìí. Mo fi wákàtí gbàdúrà fún gbogbo abiyamọ àgbáyé. A ò ní rógun ìbànújẹ́ lórí ọmọ o. To my dearest fans, colleagues, family, and supporters across the world. Láti bí oṣù méjì sẹ́yìn tí mo ti lose ọmọ mi, ni mo ti wà nínú ìpòrúurú ọkàn àti ìbànújẹ́. Àmọ́ bí mo ṣe wà nínú ìbànújẹ́ yìí, bẹ́ẹ̀ ni gbogbo àgbáyé jẹ́ kí n mọ̀ wípé àwọn wà lẹ́yìn mi. Mo rí ìfẹ́ tẹ́ fi hàn mí o. Mo ń feel àdúrà yín, ìtọ́jú yín, gbogbo ẹ̀ náà ni mo rí. Ẹ ṣé mo dúpẹ́ o. From the bottom of my heart, I want to say a very big thank you to everybody across the world. Mo mọ̀ lórí o. Orin ìgbàgbọ́ kan sọ wípé ìgbà tó bá tẹ́ wá lọ́rùn, you are the most high. Bí ó dẹ̀ tẹ́ wá lọ́rùn, you are the most high God. Mo ti gbà fọ́lọ́run pátápátá. Ẹ ṣé mo dúpẹ́. Mo mọ̀ lórí. Today, I rise again. Not because the pain is gone, but because I know Ayomikun will want me to. My passion calls, and it is time for me to return back to the screen where I belong to. To all filmmakers, directors, producers, and my industry colleagues out there, I am back, stronger and wiser. Let's speak magic again. Iṣẹ́ yá.